tó di pé wọ́n wá padà sí ìlú wa ní Igboho níbí. Mama Ese Adeyemo, with her leadership experience, was given a leader role in Oke-Ogun as Iyalaje of all Oke-Ogun before her death. Mama wa gẹ́gẹ́ bí akíkanjú tí wọ́n jẹ́ ìyá ìlú, wọ́n jẹ́ ìyá tí ó fẹ́ràn ọ̀dọ́, ìyá tó fẹ́ràn ìlọsíwájú. A fi oyè ńlá, a fi ta wọ́n lọ́rẹ ní ìlú Òkè-Ògùn. Oyè Ìyálájé ti gbogbo Òkè-Ògùn. Mama is a lover of children, grandchildren, also her neighboring children. She doesn't like for any child to be treated bad anywhere she is. Mama had always been good to everyone in the community, even demonstrated her love for God in her church. Mama wa gẹ́gẹ́ bí onírẹ̀lẹ̀, ìyá rere. Mama wa wọ́n fẹ́ràn ọmọdé púpọ̀. Wọn ò fẹ́ kí ìyá jẹ ọmọdé tàbí ọ̀dọ́ tàbí alábàágbé wọn rárá. Gẹ́gẹ́ bí ipò màmá wa àti ìwà ìrẹ̀lẹ̀ tí Elédùmarè fún màmá wa. Màmá wa tún fi ìwà yìí hàn ní inú ilé ìjọsìn níbi tí a ti ń yin Ọlọ́run fún ìsìn ìkẹyìn wọn lénìí. Mama Ese Adeyemo lived an exemplary life. She was a reliable and expandable wife, a caring mother to more people including her own children, a deep lover of God, and a selfless community leader. Mama wa jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ àwọn èèyàn púpọ̀. Mama wa jẹ́ ẹni tí ó bíldì agbègbè, àdúgbò àti gbogbo ìgbèríko ibi tí wọ́n ń gbé. Mama wa jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ Ọlọ́run tí wọ́n dẹ̀ fẹ́ ìran ara wọn nìkan. Mo mọ̀ yí pé tí màmá bá ń wò wá lénìí, ìdùnnú, ayọ̀, orí wíwú, òun ni màmá máa fi máa wò wá. Ọlọ́run Elédùmarè tó jẹ́ kí gbogbo wa ká kẹ́yìn màmá lénìí, ọmọ rere á gbẹ̀yìn àwa náà. Oníwájú wa ò ní kẹ́yìn, bẹ́ẹ̀ ni ẹlẹ́yìn wa ò ní ṣáájú. Lágbára Ọlọ́run Elédùmarè tí ó ti bá wa tẹ́ màmá sí afẹ́fẹ́ rere. Àwa náà a ní mọ sàárè ọmọ. Gbogbo ọmọ tí Elédùmarè fún wa láyé, tí Ọlọ́run tó ṣẹ̀dá, àmọ́ ẹ̀dá tán fún gbogbo wa láyé, gbogbo wọn báyìí náà máa jọmọ alálùbáríkà, ọmọ olóríire, tán máa ti. Láyé gbogbo mo fẹ́ kọ́lé kan tí ó dàbí ààfin ọba. Lọ́jọ́ òkú bá dé, ìmúlẹ̀ mú òfo ní gbogbo ẹ, gìrìgìrì owó òòlẹ̀. Gìrìgìrì owó òòlẹ̀. Àwẹ̀ bí wọ́n bá rántí kú Gáà lóde Ìbàdàn kí wọ́n sòtítọ́. Bọ́ bá rántí kú Àbásàmù ní ọ̀rọ̀ ara lágbára. Afẹ́fẹ́ lágbára, afẹ́fẹ́ sì nípò. Kò síbi tí ó lè fẹ́ dé. Ọmọ tí wọ́n lóyún ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yóò lóko tiẹ̀ bó dọ̀la. Àṣesílẹ̀ sì làbọ̀ wá bá ohun gbogbo tá a bá ṣe yọ padà wá dìtàn. Ikú ti wá dọ́rọ́ o. Ọmúyà wa Sẹ́rà, aya Ládìkún, ọmọ ládé Aláàfin ọ̀ládé lọ́jọ́ ọjọ́ sí. Adé Aládìkún lágbàfà láàfin Òròlú ọmọ Akẹ̀láwẹ̀. Èèyàn tó bú bàbá yín lájọ òkúkú parọ́. Ẹni tó bú bàbá yín lóṣó, ó níhun torí kó tó fún bàbá yín lórúkọ. Ẹ̀jẹ̀ èèyàn nìran wọ́n fíìmù kọ ọ̀dájí, agbárí ọmọ lọ́mọ ni wọ́n fi mẹ́mu. Ṣé báwọn lọ́mọ ọ̀ṣọ́ méje, ọ̀ṣọ́ àkọ́kọ́ ni wọ́n fi ń jagun. Ajímọ̀gbọ̀n Fàlẹ́yìn ní kejì lọ́sọmọdìgbàbọ̀ lọ́wọ́ Òmòjó ọ̀tá Fàgbáyì. Àríwọ̀n mọ̀sá abáwọn ròmọ́ jẹ̀bi, wọ́n tó bàbá nílé, wọ́n tó bàbá lójú ogun. Lẹ̀rú ayé sẹ́yọ̀ wọn bà wẹ́rẹ́wẹ́rẹ́, ọmọ gúnugún, ọbalẹ̀ òjòrí, ọmọ àkàlà, ọbalẹ̀ ọjẹ̀dọ̀, tẹ̀ǹtẹ̀rẹ́, apálẹ́yìn kò tètè dé, ọbalẹ̀ ó kó fún akọni, ọmọ ìdárígì, ọmọ ìdárígì, ọmọ ẹ̀sọ́nà ńlá, ọmọ aṣáájú ogun, mákẹ́yìn ogun, ìran bàbá wọn lálu ogun barakọ́gbẹ̀, ogun àjàwẹ̀yìn ló bá Sáwùmí jẹ́, ogun ojoojúmọ́ ló múlẹ̀
ọmọ sún mi níní lọ ọmọ mo lépo lé mo jẹ láàmì ní funfun mo níyọ̀ lé mo jàtẹ́ òrò ọmọ akẹ̀láwẹ̀ ládé aláàfin ọ̀ládé ọmọ wọn nígbòho mọ̀ rẹ́ nílé ọmọ alágbàdo òde nílé ọmọ atapẹ́tẹ́ wọnú omi ọmọ gègèlè wódò sàyà ìsàyà ọ̀rẹ́ wọn níbàárà àdí wọ́n ṣe tán omi kò sí ní kán sí wọn lẹ́nu ọmọ òkúta mẹ́ta òkè gbòho ọ̀kan ṣe wọ́n dábọ̀dábọ̀ ọ̀kan ní kí wọ́n máa rọra ọ̀kan yòókù nígbà tí wọ́n mọ̀ gbòho mọ̀ rẹ́ kí ni wọ́n dé gbòho mọ̀ rẹ́ sí ọmọ òpópó sáràn gbàgede wọ́n sún wọn láì fi bẹ̀rẹ̀ wọn ni kò ní bẹ̀rẹ̀ ọmọ kò bẹ̀rẹ̀ lọ ẹ̀sìn bímọ méjì ní gbòho bẹ̀sìn bá bímọ méjì ní gbòho àfikàn bọ̀ kó sí amúkan yòókù bọ̀ sàyà amúyà rẹ̀ sẹ́rú wálé wàràmọ̀jẹ́ ọmọ nílẹ̀ ọ̀la ló máa wọn àjèjì wòyí wọ́n ṣe ségesège wọ́n láwọn oníbomi kó sí mú àwọn oníbùsànyàwó ẹsẹ̀ ojú kófìrí gbogbo wọn ni wọ́n sáré bomi kó sí mú ojú kófìrí gbogbo wọn ni wọ́n sáré bomi sànyàwó ẹsẹ̀ ọ̀rọ̀ àwọn ẹni tí ọ̀gbọ́n ọmọ ẹni tí ọmọ̀tàn ọmọ ẹni tí òníyènú wọn lájèjì kẹ bá wa múlẹ̀ nígbòho ǹgbà tí mo múnú sọgbọ́n tí mo mú kun mi ṣe mọ̀ràn àjèjì tọba tí lójú méjì bí ọ̀bẹ gàmbàrí ta ni ó jẹ́ kí ni wọ́n múlẹ̀ nígbòho àwọn gangan ni kí wọ́n rọ́kọ́ tí dáná rú àròkárò tí dọ̀bẹ̀ ẹnu bí irun wọn múlẹ̀ níyìn bó pẹ́ bóyá wọn nílẹ̀ bàbá wọn ni bí irun wọn múlẹ̀ lọ́hùn bó pẹ́ bóyá wọn nílẹ̀ bàbá wọn nílẹ̀ gbogbo nígbòho ní kìkì ọ̀rọ̀ Igboho ọmọ rẹ ọmọ abẹ́rẹ́ mẹ́ta òdì ayé ọ̀kan ṣẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan yòókù ní gbogbo aráyé wa fi ránṣọ kiri ó dìgbére o ó dárí náà kò ìpàdé dojú àlá o. Hallelujah. Hallelujah. Nítorí àkókò wa à ń tẹ̀síwájú. Àwa tí a wà níwájú ẹ dákun ẹ jẹ́ ká fún àwọn kábíyèsí wa láàyè. Kátẹ́gùn ọlá kó ráyè fẹ́ sí wọn. Bákan náà ẹ jẹ́ kátẹ́gùn fẹ́ sí àwọn ọmọ ológun. Inú ilé Ọlọ́run wa fẹ́ jù báyìí lọ. À ń tẹ̀síwájú wọn fẹ́ lọ gbàdúrà pàtàkì. A fẹ́ tètè ṣe èyí nítorí ìránṣẹ́ Ọlọ́run tí yóò gbàdúrà fún àwọn ọmọ ológun. Ẹni tó mọyì àwọn ọmọ ìjọ dáadáa ni. Wọ́n ní ìrìn àjò pàtàkì tó wó yẹ kí wọ́n lọ. Ó ti yẹ kí wọ́n gbéra ṣùgbọ́n nítorí màmá Alice Fatola òun náà ni wọ́n sì wà níbí. Torí náà láti lè yọ̀ǹda wọn ní àkókò wọ́n wà láti gbàdúrà fún àwọn ọmọ olóògbé. Ẹ ṣé púpọ̀ bàbá wa nínú Olúwa àlùfáà ẹ jẹ́ ká lọ láti lọ gbàdúrà nígbà tí màá bẹ gbogbo ọmọ olókù pátápátá àwọn ọmọ àti ẹbí láti wà ní dìde dúró. Ẹ jẹ́ ká wà ní dìde dúró bí Olúwa ṣe ń súre fún wa gbogbo wa kọ́ àwa ọmọ àti ẹbí màmá wa Sarah Adéyẹmọ. Ẹ jẹ́ ká gbàdúrà. Wọ́n ti sọ fún wa lẹ́ẹ̀kan mo fẹ́ rọ̀ wá gbogbo wa pátá ẹ jẹ́ ká fún Ọlọ́run ní ọ̀wọ̀ yẹn. Bàbá yẹn ń bẹ ń bí o ó ju anybody lọ bá a ṣe ń jọ́sìn ẹ dákun ẹ jẹ́ ká fún Ọlọ́run ní ọ̀wọ̀ yẹn yóò dára fún wa. Ọlọ́run gba ọpẹ́ wa ẹ ṣe fún gbogbo tẹ́ ẹ ti ṣe ẹ gba ìyìn wa èyí tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run gba ọpẹ́ wa èyí tẹ́ ó tún ṣe pàápàá jùlọ nínú ayé àwọn ọmọ òkú àwọn ọmọ àti ẹbí lápapọ̀ Ọlọ́run gba ọpẹ́ wa bí wọ́n ṣe ń gbẹ́kẹ̀lé yín ẹ fẹ́ gba ẹnu ránṣẹ́ yín súre sí ayé wọn akéde lórúkọ Jésù ọ̀run àánú kò ṣílẹ̀ yín lórí ẹ̀yin èèyàn ẹ má ṣàwọn àmì ẹ má ṣàmì dáadáa gbẹ́kẹ̀lé o nígbàgbọ́ bíjà náà tilẹ̀ pẹ́ síbẹ̀ ìwọ yóò ṣẹ́gun Ọlọ́run jà fún ọ ṣàgbékalẹ̀ gbogbo tilẹ̀ ṣú ṣàgbékalẹ̀ ilẹ̀ fẹ́rẹ̀ mọ́nà. ẹ gbọ́ gbogbo ọmọ òkú ọmọ àti ẹbí bí a ṣe ń gbẹ́kẹ̀lé olùgbàlà wípé lẹ́yìn ìpapòdà màmá tá a sì ń ṣe ẹ̀yẹ ìkẹyìn yìí fún wọn lónìí bá a ṣe ń gbẹ́kẹ̀lé olùgbàlà ẹ gbọ́ àsọtẹ́lẹ̀ yìí bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì wà lórúkọ Jésù ni mo kéde rẹ̀ ipa ayé ò ní ká yín o àwọn èèyàn ò lè ṣàmì
mo nípa ayé ò ní ká yín o. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì wà bẹ́ẹ̀ ó ṣe máa lọ lẹ́yìn ẹ̀yẹ òní. Lórúkọ Jésù ilẹ̀ òní lanu gba ẹ̀jẹ̀ yín. Ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kẹta yìí lórúkọ Jésù ni mo kéde rẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó já ọgbà tútù nítorí tiyín. Ọ̀rọ̀ Olúwa ló sọ bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi kí ejò bù wọ́n ṣá. Ẹgbẹ́ àmì yẹn sókè gbogbo ẹnikẹ́ni tó yí òkúta rìbìtì nítorí tiyín òkúta yẹn máa yí lù padà. Ọlọ́run àánú mo gbàdúrà fún àwọn ọmọ òkú àsọtẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin lélẹ́yìí ní orúkọ Kristi Jésù. Gbogbo ẹ̀yin ọmọ òkú ọmọ àti ẹbí lápapọ̀ bá a bá rí ọ̀nà kan tí ò tí ì là fún yín kó tó dàkókò yìí tẹ́lẹ̀. Lẹ́yìn ètò yìí lónìí mo pa á láṣẹ ọ̀nà yẹn kó là. Mo ní ọ̀nà ayọ̀ yẹn kó là. Ẹlẹ́ẹ̀karùn-ún rèé lórúkọ Jésù. Lẹ́yìn ètò yìí lónìí gbogbo ibi tẹ́ ẹ bá dorí kọ. Gbogbo ibi tẹ́ ẹ bá dorí kọ lórúkọ Jésù Kristi àánú yóò fọhùn fún yín. Arúgbó ọjọ́ wípé níbikíbi tí ìwọ bá fi ẹsẹ̀ rẹ tẹ̀ èmi ó gbà á ní ìní fún ọ. Gbogbo ẹ̀yin ọmọ òkú ẹ gbọ́ lórúkọ Jésù. Gbogbo bí ẹ bá fi ẹsẹ̀ yín tẹ̀ láti òní lọ kí Olúwa kó gbà á ní ìní fún yín. Ojú yín ò ní rí bí. Ẹgbẹ́ sókè ìdààmú kéré ó pọ̀ kò ní já ìpín yín. Ẹ lọ kí ẹ lọ ṣe rere. Ẹ lọ kí ẹ rí àánú gbà ṣe. Bẹ́ẹ̀ ni yóò rí. Àmì yẹn dà ẹ ní kú ní rèwerèwe o. Bá a bá rí ìjọba tó ní òun ti gbẹ́ kòtò kalẹ̀ fún lágbájá ọmọ lágbájá pé lẹ́yìn ẹ̀yẹ yìí ni wọ́n máa ti òun náà sí kòtò. Mo sọ ọ́ lórúkọ Olúwa. Irú ìjọba bẹ́ẹ̀ tó lóun gbẹ́ kòtò ibi kalẹ̀ ẹ̀mí bẹ́ẹ̀ agbára bẹ́ẹ̀ ó yá lówùúrọ̀ yìí náà ni kó ṣòfò dànù. Ó dára fún ọkàn yín. Ẹ lọ kí ẹ lọ ṣe rere. Ìdílé Adéyẹmọ ẹ gbọ́ lórúkọ Jésù ilé yẹn ò ní túká o. Ọwọ́ Olúwa yóò máa gbé yín ró sí. Oore ọ̀fẹ́ rẹ̀ yóò sì máa tó fún yín. A dúpẹ́ nítorí pé ẹ ti ṣe. Bàbá ògo ni forúkọ yín o. Mo kígbe ẹ̀jẹ̀ Jésù Kristi. Kalipra kafuse teliba. Ẹ̀jẹ̀ Jésù Kristi. Ẹ̀jẹ̀ Jésù Kristi. Ẹ̀jẹ̀ Jésù kó ṣèdìdí ayé yín. Kó dáàbò bò yín. Ó dára fún ọkàn yín. A dúpẹ́ nítorí pé ẹ ti ṣe. Bàbá ògo ni fún orúkọ yín o. Bí mo ṣe ń gbàdúrà fún gbogbo yín pàápàá jùlọ àwọn ọmọ òkú. Mo lo bàbá wa olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí aago ìfọwọ́tọ́. Ẹ gbọ́ o bí Olúwa ti bẹ tí ẹ̀mí rẹ̀ sì wà lẹ́yìn ètò yìí. Kí lohun táyé pè ní páńpẹ́ tí wọ́n dẹ kalẹ̀ nítorí tiyín lórúkọ Jésù Olúwa finá rẹ̀ dànù. Ẹ gbọ́ kò ní mú yín o. Ó dára fún ọkàn yín. Gbogbo ọkàn tó ń ṣe lẹ́yìn ètò yìí lónìí ẹ gbọ́ ojú yín ò ní rí bí. Ọdún yìí tún ti ń lọ díẹ̀ náà nìyẹn. Mo sọ lórúkọ Olúwa ẹ̀mí ẹnikẹ́ni kò ní bá a lọ sópin. Ọwọ́ Olúwa yóò gbé yín ró. Lẹ́yìn ètò yìí tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa rìnrìn àjò ẹ ò rí àánú gbà. Ó kéré ẹ ò rí àánú gbà. Alẹ́ ẹ lè ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ ò rí àánú gbà. Látàrí ètò yìí mo sọ lórúkọ Olúwa a ò ní àkọsílẹ̀ ibi. Ìjọ Ọlọ́run máa tẹ̀síwájú máa gbòòrò sí. Bàbá wa tẹ́ ń lò lórí òkè yìí bàbá àti màmá Rẹ̀mí Adélakùn mo sọ lórúkọ Olúwa ẹ ní dídàkudà. Ọwọ́ Olúwa yóò máa gbé yín ró sí. Òróró orí yín ò ní gbẹ o. Gbogbo orí adé tó ń bẹ ń bí pátá mo sọ lórúkọ Olúwa ẹ ní dídàkudà. Gbogbo ọrùn lẹ̀kẹ̀ lórúkọ Jésù Kristi ibi ò ní dé bá yín o. Ìlú gbogbo tí olúkúlùkù wa ti wá yóò tòrò. Orílẹ̀-èdè Nàìjíríà dọwọ́ rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Arúgbó ọjọ́ wá gba ìjọba. Ó kéré Olúwa wá gba ìjọba. Ẹ lè ṣe jù bẹ́ẹ̀ lọ Olúwa wá gba ìjọba. A dúpẹ́ nítorí pé ẹ ti ṣe. Ògo ni fún orúkọ yín. Bàbá máa jọba lọ. A ó yìn ọ́. A ó sì gbé ọ̀gá. Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká jókòó bí wọ́n ṣe wí bẹ́ẹ̀ ni yóò rí. À ń tẹ̀síwájú láti kà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Praise the Lord. Nígbà tí a ń tẹ̀síwájú nínú ètò ìsìnkú àti ìdúpẹ́ ìjáde òkú Màmá Sarah Abẹ́kẹ́ Adéyẹmọ,
Bíbélì tá ó kà láòrí nínú ìwé ìfihàn orí 20. A bẹ̀rẹ̀ kíkà láti ẹsẹ̀ ìkọkànlá títí dé ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún. Ìwé ìfihàn orí 20 láti ẹsẹ̀ ìkọkànlá títí dé ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún. The scripture reading for this funeral service shall be found in the book of Revelation, chapter 20. I'll start reading from verse 11 through 15. Mo kà ní orúkọ ti Baba, ní orúkọ ti Ọmọ, àti ní orúkọ Ẹ̀mí Mímọ́. Ẹ jẹ́ kí a fi ọ̀wọ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run nígbà tí a wà ní ìdákẹ́jẹ́. Mo sì rí ìtẹ́ funfun ńlá kan àti ẹni tí ó jókòó lórí rẹ̀. Níwájú ẹni tí ayé àti ọ̀run ń fò lọ, a kò sì rí àyè fún wọn mọ́. Mo sì rí àwọn òkú àti èwe àti àgbà. Wọ́n dúró níwájú ìtẹ́, a sì ṣí ìwé sílẹ̀. A sì ṣí àwọn ìwé mìíràn kan sílẹ̀ tí ṣe ìwé ìyè. A sì ṣe ìdájọ́ àwọn òkú láti inú ohun tí a kọ sínú ìwé náà gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Ẹsẹ̀ ìkẹtàlá. Òkun jọ àwọn òkú tí ń bẹ nínú rẹ̀ lọ́wọ́, àti ikú àti ipò òkú sì jọ òkú tí ó wà nínú wọn lọ́wọ́. A sì ṣe ìdájọ́ olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Ẹsẹ̀ ìkẹrìnlá. Àti ikú àti ipò òkú ni a sì sọ sínú adágún iná. Èyí ni ikú kejì. Ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún níbi tí a ó ti gbé dànù dúró. Bí a bá rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè, a sọ sínú adágún iná. Kí Ọlọ́run kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Sọ̀kòrò sínú ilé aládùn, àmú gbogbo ilé parọ́rọ́, gbogbo ẹbí adoríkodò, ìpayà ikú ń bayé lẹ́rù lójoojúmọ́, kò sẹ́ni tí kò ní kú. Kò sẹ́ni tí kò ní kú, kò sẹ́ni tí kò jẹ gbèsè ikú. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá gba Jésù ló bọ́ lọ́wọ́ ikú kejì.
bíkú bá gbòbí àbá fún lóbì, bíkú bá gbẹ̀rán àbá ṣètò fún, ṣùgbọ́n ikú kò gbàgbé tẹ́lẹ̀, ó wọlé wẹ́rẹ́ ó mú màmá lọ, gbére o, Àbẹ̀kẹ́ lọ, ó di gbére. Bíkú bá gbowó àbá fún lọ́wọ́, bíkú bá gbòbí àbá fún lóbì, bíkú bá gbẹ̀rán àbá ṣètò fún, ṣùgbọ́n ikú kò
lólú ọmọ. Praise the Lord. Praise the Lord. Praise the living Jesus. Mo fẹ́ rọ gbogbo àwa tí a wà níwájú. Yóò bá ní ẹni tí a bá ń bá tayò. Òun la máa ń wò. Àìwò jẹ̀jẹ̀ yìí. Ó dára fún orúkọ Jésù. Ó ní ó dára fún wa lórúkọ Jésù. Ó tó àkókò láti pín pẹ̀lú wa nínú iṣẹ́ ìránṣẹ́. Ẹ dákun gbogbo àwọn àlejò wa tó bá tún ti dé, àyè wà níbí. Wọ́n lè wá jókòó lẹ́gbẹ̀ẹ́ yìí, àyè wà níbẹ̀. Àwa ọ̀ṣà, ẹ jẹ́ ká lead àwọn èèyàn wá sí àga tó wà níbí, àga wà níbẹ̀. Lórúkọ Jésù Olúwa yóò bùkún wa. Ó ti tó àkókò a fẹ́ lọ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Mo sì fẹ́ rọ̀ wá wípé ká yọ̀ǹda àwọn ọmọ olókùú nírú àkókò bíi irú eléyìí níwọ̀nba ìṣẹ́jú péréte. Gbogbo àwa tá a fẹ́ kí olóyè, àwa tá a fẹ́ rí wọn, àwa tá a fẹ́ mọ̀ wọ́n. A ti ń rí wọn lórí social media tẹ́lẹ̀, but a fẹ́ mọ̀ wọ́n. Mo fẹ́ ká fún àkókò yìí ní ọ̀wọ̀ tó dára láti lè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Lórúkọ Jésù yóò sì dára fún wa. Ṣáájú kó tó di wípé mo wọnú iṣẹ́ ìránṣẹ́ yìí lọ, mo fẹ́ lo àǹfààní yìí láti kí gbogbo àwa kábíyèsí tí Ọlọ́run fún ní oore ọ̀fẹ́ tá a wà níbí. Mi ní orúkọ wa lọ́wọ́, ṣùgbọ́n màá lo àǹfààní ti bàbá mi, kábíyèsí ọba Abdulrasheed Adétóyèsí Aníkúlápó ọ̀nà oníbodè ti ilẹ̀ Igboho, láti kí gbogbo àwọn orí adé tá a wà níkàlẹ̀. Nígbà tó bá tó àkókò akọ̀wé ìjọ yóò tún máa kí wa sí i. Bákan náà mò ń kí gbogbo àwa ìjòyè tí a bá wọn wá. Lórúkọ Olúwa ọjọ́ yóò jìnnà síra wọn. Mò ń kí gbogbo àwọn ìjòyè bàbá Onígbòho. Wọ́n ti wà níbí láti àárọ̀ kùtùkùtù. A kí yín pé ẹ kú ìdílé. Lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú wa. Bákan náà mò ń kí gbogbo àwa ọmọ olókùú pé a kú àṣẹ̀yìndè, a kú àkẹ́wọ̀sọ, a kú ìtọ́jú. Lórúkọ Jésù ọmọ ó tọ́jú àwa náà. Mo ní lórúkọ Jésù ọmọ ó tọ́jú àwa náà. Yóò sì dára fún ayé wa lórúkọ Jésù. Àkótó di wípé màá wọnú iṣẹ́ ìránṣẹ́ yìí lọ. Mo mọ̀ wípé ó ṣeéṣe kí àwọn ènìyàn máa wò wá, kí wọ́n sì máa gbọ́ wa jákèjádò gbogbo àgbáyé bí a ti ń ṣètò yìí lọ́wọ́lọ́wọ́.
láti bí oṣù bíi mélòó kan ni àwọn ènìyàn ti ń béèrè. Àwọn kan béèrè lọ́wọ́ mi wípé ó dàbí ẹni pé wọ́n ti sin òkú màmá. Ọjọ́ tí màmá pé ọjọ́ kẹjọ, àǹtí Alice wá sọ́dọ̀ mi láàárọ̀ kùtùkùtù. Wọ́n ní àwọn fẹ́ ká lọ ṣàdúrà nítorí wípé àwọn aláàfáà ń bọ̀ wá ṣàdúrà ọjọ́ kẹjọ. But àwọn fẹ́ ká wá ní àárọ̀ gẹ́gẹ́ bí ìjọ láti wá ṣàdúrà. Mo wá sọ fún wọn ní ìjọ onítẹ̀bọmi tàbí onígbàgbọ́, àwa yìí ṣe ètò àdúrà ọjọ́ kẹjọ. Ọ̀kan wọn lọ fọkàn balẹ̀ wípé gbogbo ẹ̀yẹ tó bá yẹ kí ìjọ Ọlọ́run fún màmá Sarah Àbẹ̀kẹ́ Adéyẹmọ nígbà tó bá tó àkókò tí wọ́n wọlé sùn á ṣe é. Àwọn tó ń wo social media wọ́n ń sọ wípé olóyè Sunday Igboho sọ wípé tó bá tó àkókò wọ́n lọ fún màmá òun ní befitting burial, tí Ọlọ́run sì gbà wọ́n láàyè láti jẹ́ kí àkókò yẹn dé. Mo fẹ́ sọ báyìí wípé ó wu màmá Sarah Àbẹ̀kẹ́ Adéyẹmọ ìfún láti tún wà láàrin wa síwájú àti síwájú sí i. Bọ̀tí nítorí pé Bíbélì ní a ti pààlà rẹ̀, a ti kọ̀wé rẹ̀, a sì ti ṣètò rẹ̀. Ọjọ́ àti ìgbà wa a ti ṣe àkọsílẹ̀ rẹ̀. So ìdí nu tí ò ṣe sí àǹfààní fún màmá láti wà láàrin wa mọ́. Sọ wípé títí di ọjọ́ àná tí wọ́n gbé òkú màmá dé, it's just like bí ẹni pé màmá travel ní lójú mi. But until tí wọ́n gbé wọn dé lánàá láti mọ́ṣúárì. Lára àwọn àtàkùrọ̀sọ wa, olóyè Ìgbòho lè rántí. Ìgbà táwọn ṣe dẹ́kìn tó wà lẹ́yìn yẹn, àwọn yẹn wá bá mi pé ẹ lọ́mọ, ẹ pé màmá Sunday ẹni kí Sunday ọ̀ràn yín lọ́wọ́. Kọ́ bá yín ṣe ṣọ́ọ̀ṣì yìí, kọ́ bá yín kọ́. Mo wá pé màmá ní pásítọ̀ ẹ fọkànbalẹ̀, lágbára Ọlọ́run yóò ṣiṣẹ́ lórí ẹ̀. But nígbà tó ṣe wọ́n send owó kan sí wa, ẹ lè rántí dáadáa. Wọ́n send owó yẹn sí church wípé ká lọ claim ẹ̀, àwa lọ fún wọn ní tẹ́là ní Ọ̀sáǹtà claim owó, wọn ò rówó claim. Wọ́n gbé lọ bá Wema Bank, wọn ò rí gbà. Mo ní láti padà sí ọ̀dọ̀ màmá nítorí pé tẹ́là yẹn ti ń lò bí oṣù méjì lọ́wọ́ wa. Mo ní láti padà sọ́dọ̀ màmá. Màmá mo ní sọ fún yín owó tí bàbá Adámi fi ránṣẹ́ sí wa, àárí gbà ń báǹkì o. Màmá ní ẹ̀sìn rí, nísìnyí lájọ sọ̀rọ̀ tán yìí o, ẹni sùúrù pásítọ̀ ẹ jẹ́ ń pè é. Wọ́n sì pè wọ́n ní tòótọ́. Bí wọ́n ti pè wọ́n, òun náà ni wọ́n sọ fún wọn ní pásítọ̀ ń bẹ lọ́dọ̀ mi o, owó tó fi ránṣẹ́ wọn ò rí gbà, wọ́n ní ẹgbẹ́ sẹ́ẹ̀tì fún wọn. Ẹ jẹ́ kí n sọ wípé àná lọ́kàn mi ṣẹ̀ṣẹ̀ tó balẹ̀ ní bíbá yín sọ̀rọ̀ olóyè. Torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ látẹ̀yìn wa, ẹ̀mẹ́rin lájọ sọ̀rọ̀ lórí sẹ́ẹ̀tì, yẹ́sà náà ní í ṣe. Kí ló sì fà á ni wípé wá rí wípé gbogbo ìsọ̀rọ̀ àwọn ọmọlé aládìkún kò yàtọ̀ síra wọn. Now, nígbà tí màmá gbèsè àti fún mi, wọ́n ní láti bi mí léèrè wípé ẹ ló pásítọ̀ ń gbọ́ ẹ̀rọ owó yẹn gbà. Mo ní àrí gbà sà. Ẹ ṣe rí gbà, níbo lẹ mú lọ? Mo ní Ọ̀sáǹtà. Wọ́n ní Ọ̀sáǹtà kí ni? Ẹ ṣe lè mú lọ Ọ̀sáǹtà. Ọ̀sáǹtà ẹ ṣe báǹkì tí ó wà online náà. Ẹ mú lọ Wema. Mo ní okay sà, mo ti gbọ́ sà. Mo wá padà délé, ìgbà tí mo padà délé, mo ti láti gba tẹ́là yẹn. Àwọn Wema ti kọ nǹkan sáré kùtùkùtù tó ti ṣe. Mo bá ní láti lọ bá máníjà. Máníjà, tẹ́là tí wọ́n fún wa ẹ ti sáyẹ̀nsì, ẹ ti tẹ stampu sí gbogbo ẹ ti wà lára ẹ̀. Ẹ sì wá ní àdá padà fẹ́ni ó fún wa lówó. Báwo wọn ò ṣe ní Ìgbò pé a ti gba owó yẹn? Àwọn ní ó yẹ kó yé ẹni tó fún yín. Tẹ́ bá ti fún wọn ó ti mọ̀ pé ẹ ti gbà, torí tẹ́ bá ti gbà tẹ́lẹ̀ ò lè dọ́wọ́ yín padà. Mo ní yes sir. Mo ní sir, ǹjẹ́ ẹ mẹ́ni tó fún wa lówó yẹn? Wọ́n ní àwọn ọ̀mọ́ o. Mo ní ẹ wo ẹgbẹ́ rẹ̀. Wọ́n ní àwọn rí. Mo ní olóyè Sunday Igboho ni. Wọ́n ní pásítọ̀ ẹ jókòó mò ń bọ̀. So bank manager wọlé. Ó wọlé yẹn kò tí ì jáde, kò tí ì tó ṣẹ́jú márùn-ún. Bàbá tí wọ́n jẹ́ treasurer wa bá pè mí pé rẹ́bẹ̀ náà wọ́n ti rí àláti 100,000. Mo ní láti bo, wọ́n ní láti Wema Bank. So bí manager ti ń jáde lónìí rẹ́bẹ̀ náà mọ́ lọ, ẹ rà láti. Mo ní wọ́n ti ẹ̀ ti pè mí pé àwọn ti rà láti.
lórúkọ Olúwa yóò dára fún yín. Màmá wa fi mí lọ́kàn balẹ̀ pé ẹ ṣe láti àná tá a ti bẹ̀rẹ̀ ètò mo rí àwọn nǹkan kan torí wípé èèní parọ́ fún èmi náà ti ń bá yín jẹ́ ó kọsà mo ti ń bá yín jẹ́ ó kọ ìgbà tí mo lọ ṣe interview doctorate tí mo ń ṣe àwọn tó fẹ́ ṣe interview fún mi wọ́n ní kí n jókòó wọ́n ní introduce ara mi mo ní láti Ìgbòho wọ́n ní Ìgbòho kẹ̀ wọ́n bá kó báírò kalẹ̀ wọ́n ní Ìgbòho lẹ ti wá mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ jókòó ẹ mọ Sunday Ìgbòho mo ní mẹ́mbà mi ni wọ́n wọ́n kó báírò kalẹ̀ mo ní gbà wọ́n ti gbọ́ yìí wọ́n ti mú mi tá a fi parí interview ọ̀rọ̀ lẹ́mọ̀ o hallelujah títí tí mo wá fi ka ìwé débi tí mo kàwé dé lọ́wọ́lọ́wọ́ tí lecturer kan bá wọlé tí wọ́n bá ti ní à introduce ara wa táwọn èèyàn bá ti ń sọ̀rọ̀ lọ tó bá ti kàn mí ni wọ́n bá ní Igboho Sam mo gbó kọ. mo rí wípé ó yí Ọlọ́run in fact nígbà tí à ń palẹ̀mọ́ fún ìsìnkú lára àwọn cosmate wa láti Èkó wọ́n tún ti pè mí lálẹ́ àná torí wọ́n ń tẹ̀lé wa lórí social media ẹnìyẹn ní láti pè mí pé àlùfáà mo ní o fi mí sórí programu ya Sunday ọ̀ padà fi mí sí mo ti rí kó tó di pé pè mí lálùfáà ló ti pariwo Igboho Sam mo wá ní tí wọ́n bá ń pè mí ní Ìgbòho ọ̀dà ṣùgbọ́n kí wọ́n má fi òòṣà kún tọ̀dọ̀ tèmi torí pásítọ̀ lèmi hallelujah hallelujah ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ àwa tá a wà lójú ọ̀nà ẹ dákun ẹ jẹ́ ká kúrò lójú ọ̀nà fún wọn. So láti àná ọkàn mi balẹ̀ láti bá yín sọ̀rọ̀ nítorí pé mo rí àmì ìrẹ̀lẹ̀ tó pọ̀ lára yín. Ìgbà tí àǹtí Alice sọ fún mi pé táwọn bá ti sọ̀rọ̀ ọmọ tí ó sọ̀rọ̀ kí n sá lọ bí mo ti ń gbé microphone bọ̀ ẹni no àǹtí Alice ni ó sọ̀rọ̀ àwọn làkọ́bí mo ní wọ́n lẹ́yìn ní ẹ sọ̀rọ̀ wọ́n ní àwọn ò lè gba àgbà lọ́wọ́ wọn àgbà ní kí n lọ fún ẹ máa bọ̀ wá olóyè Ìgbòho ẹ máa bọ̀ wá. mo ti ń pray fún yín in fact gbogbo ibi tí mo lọ ní àkókò tó dàbí ẹni pé ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ni mo ń sọ fún àwọn èèyàn kí wọ́n bá mi gbàdúrà fún yín wọ́n sì gbàdúrà ìjọ Síónì á gbé ohùn sókè even mo kíyèsí pé gbogbo ìlú Ìgbòho lápapọ̀ gbàdúrà inú mi sì dùn pé àdúrà wa gbà bí àdúrà wa ti gbà lórí yín kò ní gbà tì bí Ọlọ́run ti jẹ́ tó fi ẹnu wa sí àṣẹ nínú ìjọ yìí tí a gbàdúrà tí a sì ní àṣeyọrí àdúrà yẹn lórúkọ Olúwa á rí yín pẹ́ àwọn olórí méjèèjì mo kí yín lórúkọ Olúwa ayé ò ní rí yín mọ́ mo fẹ́ kẹ́yìn náà sọ̀rọ̀ nítorí wípé lórí social media lẹ ti báwọn èèyàn sọ pé ẹ fẹ́ fún màmá ní befitting burial pọ̀ láti àná mi ì rí kẹ́ sọ̀rọ̀ so tẹ́ bá tún wá jáde ní church lónìí tẹ́ ẹ̀ tún sọ̀rọ̀ náà so kò ní ṣe dáadáa tó ọ̀rọ̀ tẹ́ wàá sọ náà mo tún wá fẹ́ kẹ́ ẹ fi kún torí pé mo mọ̀ pé Ọlọ́run ti lò yín fún àwọn èèyàn gan-an láti ṣiṣẹ́ gidigidi so àwọn tí Ọlọ́run ó wá lò fún ẹ̀yin náà gan-an tó jẹ́ pé ìgbà yòówù tí ẹ bá padà dé ìjọ yín àwọn èèyàn ń béèrè pé ń gbọ́ sí Christian ní àbí Muslim mo lé mi ọmọ bóyá Muslim mọ́ ń jẹ́ Sunday but mo sábà pé mẹ́tẹ̀ẹ̀ta ló pínlẹ̀ aládìkún torí mo sọ bẹ́ẹ̀ àwa tá a bá sì kíyèsí ẹ rí i pé màmá ẹnu ọ̀nà màmá tó mọ́ ń túbọ̀rùn tẹ́ ẹ bá pàdé màmá ń gbòòrò tẹ́ wọ́n bá sọ fún yín pé wọ́n ń lọ church ẹni láéláé torí ìborùn yẹn wọn ò lè ṣe é lẹ́nu ọ̀nà wọn ò tó tu tí wọ́n bá sì tún ti ń jáde wọ́n tún wé nǹkan wọn padà nu mẹ́tẹ̀ẹ̀ta ló pé so mo wá fẹ́ kẹ́ ẹ pé àwọn èèyàn tí ó bá yín ṣe é torí mo mọ̀ wípé ìjọ yín ìgbà tẹ́ ẹ bá padà wá ó ti yẹ kó dáa jù báyìí lọ so ẹ pé àwọn èèyàn tí ó bá yín ṣe wọ́n bá mi project account number church so account number church wa tí à ń lò fún project yìí a fẹ́ kó jẹ́ wípé nígbà tí ó bá fi tó ìwòyí àmọ́dún kí ilé yìí ká ti parí rẹ̀ kó ti ṣe dáadáa à ń jẹ bàbá àjọ ní ìbá ní pé àbá wa pè yín wálé pé
kẹ́ ẹ wá jẹ bàbá àjọ but a máa ń jẹ díkìn but ẹni ọba tún níyàwó méjì pé tún jẹ díkìn baptist but ẹ má wọrí yín máa ronú oyè tí ń fi yín jẹ fúnra mi bóyá fúnra mi yín fi yín jẹ ajírí pásítọ̀ tàbí atẹ́tígbọ́ pásítọ̀ yóò dára fún yín lórúkọ Jésù mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ káwọn èèyàn gbọ́hùn yín. ẹ bá mi kí hallelujah ó kí ọlọ́run ọba tó ní wá tó lo ohun gbogbo tó lè sọ ohun gbogbo tó dẹ̀ jẹ́ ọba tó ní agbára lórí gbogbo alágbára ọba tó ní agbára lórí ìjọba ó ní agbára lórí gbogbo ohun tó dá àtẹ̀yìn àtẹranko òun ní ọba tó lè sọ̀rọ̀ tí ó ṣẹ bẹ́ẹ̀ tí yóò sí ẹni tó lè yípo. mo wá dúpẹ́ ní ọwọ́ ọlọ́run pé ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ mo wá kí àwọn kábíyèsí wa mo kí bàbá wa ọ̀nà oníbodè of Igboho mo dẹ̀ kí kábíyèsí mi bó jẹ́ pé bọ́nà ṣe jìtò òní ni mo fẹ́ mọ fẹ́ràn mi torí pé ẹni tó bá gbéra láti ibì kan tó wá mi wá sí ìlú Igboho mo mọ̀ pé nìyẹn fẹ́ràn mi ṣé ọ̀nà tíjọba Nàìjíríà ọ̀nà tí láti túnṣe ni mo fẹ́ sọ ni àbí ìbẹ̀rù pé Fúlàní ń pààyàn gbogbo Òkè Ògùn ni mo fẹ́ sọ tí ń dẹ́rù bà gbogbo èèyàn táwọn kan bá wá dìde tí wọ́n wá sí pé wọ́n wá bí òkú ìyá mi ẹ mọ̀ pé ẹ kí n yìn wọ́n mo wá kí kábíyèsí mi Olúkòtì of Ìpótì land ó tiẹ̀ jẹ́ pé olóyè kábíyèsí ni mí ní ìlú Ìpótì ní Èkìtì èmi ni Akínrógun of Ìpótì land tí mo dẹ̀ ti jẹ oyè yẹn ń sìn tí ó ti fẹ́ tó bí ìbá ní bùkún á ti fẹ́ tọdún mẹ́wàá àbọ̀dún mẹ́jọ Saheed Òṣùpá ló play tí kábíyèsí pè fún mi jọ tó ń fi mí joyè tí bàbá fún lówó gidi pé kó lọ wá play fún olóyè mi ó tiẹ̀ jẹ́ pé àìtí ìjagun mẹ́rin Ọlọ́run ní jẹ́ kí ogun ó kó ìlú Ìpótì mo kí kábíyèsí mi ìlú Àkókó Ọ̀kà Àkókó ni bàbá ti gbé ọ̀pá àṣẹ wọn ránṣẹ́ pé àgbàlagbà wọn bí táwọn fẹ́ràn gbòódé àwọn òrírí wọn ò dẹ̀ fún àwọn ní àìfì àwọn wá rí i pé ìyá Ìgbòho kú ó fẹ́ sin ìyá ẹ̀ lénìí bàbá wa gbé olóyè dìde pẹ̀lú ọ̀pá àṣẹ Ọlọ́run ó jẹ́ kí ẹ̀mí kábíyèsí ó gùn dáadáa mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Asígàngàn láti ìlú Gàngàn àwọn ni wọ́n wà ní ẹ̀yìn lọ́hùn yẹn Ọlọ́run ò ní jẹ́ kí ogun Fúlàní kó tún jà yín nílùú Gàngàn mọ́ Ọlọ́run tó lò mí láti ṣẹ́gun fún yín ní ìlú Gàngàn lórí ọ̀rọ̀ Fúlàní kò ní jogun ọjà yín bẹ̀ mọ́ tó bá tiẹ̀ jẹ́ pé màá ní kí pásọ̀ fàyè gbà mí kí àwọn aráàlú Gàngàn wá mọ oore tí ìlú Ìgbòho ṣe fáwọn kan wá dúpẹ́ oore yẹn fúnra wọn ń bí wọ́n dẹ̀ gbọ́dọ̀ wá ṣe bẹ́ẹ̀ ohun táwọn náà bá ṣe fún chọ́ọ̀chì ìlú Ìgbòho torí pé chọ́ọ̀chì yìí náà bí mi sí náà ti sọ mí lórúkọ àwọn bàbá wa Ezekiel àwọn náà sọ mí lórúkọ bí bàbá mi ṣe sọ fún mi torí pé bàbá mi olórìṣà ni wá nínú ilé wa bàbá mi Sàǹsì Adéẹmọ ni ó jẹ́ bí alágbà gbogbo eléégún ní ìlú Ìgbòho ń bí ó sì ní ọdún tí bàbá fi ṣàkóso ìlú Ìgbòho yìí tí àlàáfíà sì wà kọ́lọ́n jí kálàáfíà tó mọ̀ wà nílùú Ìgbòho gbọ̀ngbà tí bàbá mi fẹ́ yá mi ó sì ń ṣe ẹ̀sìn ẹ̀ lọ bàtọ́ wá fẹ́ yàwó lé bàbá mi ó di Kristẹ̀ ó bí èmi ó bí gbogbo àwa gbogbo ọmọ rẹ̀ sínú ìgbàgbọ́ a sì ń ṣe ti Kristẹ̀ bàbá wa fi ẹ̀sùn kàn mí pé mo níyàwó bíi méjì nígbà tó jẹ́ pé àwọn ẹni Ọlọ́run náà nínú Báíbù wọn níyàwó kọ̀ọ̀kan tí a bá wá rí ẹni tó níyàwó kan nínú Báíbù ẹni kí pásọ̀ ṣàlàyé fún mi Jákọ́bù ò níyàwó kan nínú Bíbélì tí à ń wò yìí nígbà tí ẹni Ọlọ́run kan òun fẹ́yàwó nígbà tó sìngbà tán tó ṣẹrú tán ní ọ̀dọ̀ àna rẹ̀ ó wá fẹ́yàwó ìgbà tó fẹ́yàwó ìyàwó tó fẹ́ tó láì nínú ọkàn rẹ̀ wọn ò fún èyí tó wá jẹ́ àgbà torí wọ́n pìtẹ̀ fún pé inú agboolé tiwa ń bí àgbà ní kọ́kọ́ mọ́ lọ́kọ kí àbúrò tó ní tó bá fẹ́ àbúrò tó fẹ́ gbọ̀n ó tún sìngbà ọdún méje ó lòún fara mọ́ ó wá fẹ́ ẹ̀gbọ́n ó fẹ́ àbúrò ìgbà tó fẹ́ ẹ̀gbọ́n tó fàbúrò àbúrò ń bímọ àbí ẹ̀gbọ́n ń bímọ
àbúrò tó nífẹ̀ẹ́ kò bí torí pé ọlọ́run lọ́ba alágbára òun ló sì lọ́mọ lọ́dọ̀ ó tún wá bẹ lọ́run pé akélódé ẹni tí mo fẹ́ràn yìí ò bímọ ọlọ́run ni ó tún bọ́mọ ọ̀dọ̀ rẹ sùn kó lè jẹ́ mẹ́ta ó dà pé mẹ́ta ni ó kọ́kọ́ pé kí ẹ kí hallelujah ó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ pé ká tẹ̀lé Jésù ò tiẹ̀ kúkú níyàwó kankan Paul tó sì ní ẹ fẹ́ yàwó kan òun kẹ́ ò tiẹ̀ fẹ́ so kí wàá ní bàbá ń challenge mi sí nígbà tí Ọlọ́run fún mi ní àkọ́kọ́ tí mo fẹ́ nílùú Mọdákẹ́kẹ́ tí ẹsẹ̀ rẹ̀ sì da òun tún fi mí le ẹ̀wọ̀n kó o lọ jẹ́ fún mi lọ́dọ̀ Ọlọ́run mo tẹ̀lé àwọn òjíṣẹ́ Ọlọ́run nìyẹn Ọlọ́run ní jẹ́ kí lùgbò ọ bàjẹ́ bàbá inú mi dùn sí ìgbà tí mò ń bá yín sọ̀rọ̀ lórí fóònù mi rí but inú mi máa ń dùn bíbélì tí n bá gbọ́ pé ẹ jẹ́ ká lọ sí ilé Olúwa ó ní inú mi máa ń dùn torí pé Christian ni mí bíbélì mo sì kà dáadáa ó yé mi nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń rìnà nínú bíbélì sí mi mo wá lu bàbá mi wá sí ìyá mi ìyá méje bí yẹn àwọn alàgbà mi ń sẹ́ndì ẹ̀ sí mi mo wá rí alàgbà mi Káyọ̀dé ó ní mọ̀dẹ́ nìkan kan lóhùn ó ní lọ sí ìyá mi kò ní ṣe o mo dẹ̀ rí pé inú bíbélì Mósè ní Olúwa jẹ́ kí n rí ojú rẹ bàbá ní kò sí ẹ̀dá tó lè rójú mi tó lè wà láàyè ọ̀rọ̀ yẹn wá ń dùn Mósè ó wá ń gbàdúrà bíbélì Olúwa pé kí Mósè pàdé òun ní òkè Síónì pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì bíbélì nígbà tí wọ́n ń lọ ó ní ìmọ̀lẹ̀ ó ní òkùnkùn sọ̀ ẹ̀rù bà àwọn ọmọ Ísírẹ́lì wọ́n sá padà Mósè gòkè torí pé òun la fi rán ìgbà tí mo ka bíbélì tó parí mo wá lọ wá book of Moses láti rí òdodo ọ̀rọ̀ yẹn Mósè ní Olúwa jẹ́ kí n rí ẹ ó gòkè gẹ́gẹ́ pé alágbára ni ìwé Mósè ní kétúnṣe ìwé Mósè ní ìmọ́lẹ̀ sọ̀kalẹ̀ láti sánmà ó ló fún àpáta lẹ́gbẹ̀ẹ́ Mósè gbà Mósè dákú ni torí pé kò sí ẹ̀dá tó lè rọ́lọ́run tí ó wà láàyè ìwé Mósè ní Mósè dákú fún 40 ọjọ́ àti òru 40 tí ò tají rárá Ọlọ́run wá sọ fún Gabriel pé lọ pé dìde kó lè mọ̀ pé àwa lọ́lọ́run bíbélì nígbà tí Mósè dìde ó ní ojú ẹ̀ pọ́n ó dàbí ẹ̀yẹ ná bọ̀ inú ìwé yìí bíbélì ní ó rí àkẹ̀yìnsí Ọlọ́run bọ̀ ìwé Mósè gangan ní ìmọ́lẹ̀ wá láti sánmọ̀ ó fún àpáta gbá ó ní Mósè dákú ni Ọlọ́run ní jẹ́ ká dákú báyìí níbi tí ẹ̀yin wá ti rí Ọlọ́run tí yín tó ní mọ́ wá sí ìyá mi èmi ò mọ̀ ohun tó dẹ̀ sọ sẹ́yìn tó fi ní mọ́sìn ìyá mi bẹ́ẹ̀ kẹ́ bá lè bá ń pè é dìde kẹ́ ṣàlàyé fún ìyá mi kú torí ìrònú tèmi mo ti sọ fún Ọlọ́run pé mo fẹ́ lọ sin gbogbo ẹni tó bá di ẹranko ní ọjọ́ yẹn tàbí tó ní ó di ejò mo ní Ọlọ́run má jẹ́ kó dé yẹn padà mo ní gbogbo ìjọba tó bá ní kí n mọ́sìn ìyá mi Ọlọ́run pa wọ́n rẹ́ kí n tó débẹ̀ Ọlọ́run sì gbà fún mi dá ẹ̀mí mi sí jẹ́ kí n sin ìyá mi torí pé abiyamọ ni ìyá mi. ó wù mí kí n rí ìyá mi kó tó kú ṣùgbọ́n Ọlọ́run ló ní ẹ̀mí tí àsìkò ẹ̀dá bá tó ni ẹ̀dá máa ń kú àjẹkọ́ ló ń pààyàn oṣokọ́ ló ń pààyàn ẹgbẹ́ sọnù èèyàn ò lè dá yẹn pa tí àsìkò òkú ẹ̀dá ò bá tó bí ẹ̀mí yẹn bá tọwọ́ èèyàn bọ́ ìmọ̀ sí Ọlọ́run ni ìyá mi ẹ̀mí rẹ̀ ò tọwọ́ ẹnìkankan bọ́ ó pè mí fúnra ẹ̀ ó ní Àdìsá mo ní mọ̀ mi ó ní kí ló ń dá ẹ dúró ní bẹ́ẹ̀nì mo ní mọ̀ mi mo ní kò yé mi náà ó lóhun tó sọ ni pé tí bàbá Tinubu bá ti wọlé Buhari lẹ́jọ́ ń jà Buhari ló ní kí wọ́n lọ pa ẹ́ mo ní bẹ́ẹ̀ ni ó ní bàbá Tinubu yẹn ti wá wọlé ṣebí Yorùbá lòun mo ní bẹ́ẹ̀ ni ó ní tó bá wálé tó bá pa ẹ́ ìtàn Yorùbá ò ní tán lórúkọ tiẹ̀ náà mo ní bẹ́ẹ̀ ni mọ̀ mi ó ní tán Akíntọ́lá àtàwọ́lọ́wọ́ tán mo ní bẹ́ẹ̀ ni ó ní máa bọ̀ nílé mo ní ẹ bẹ̀nẹ̀gàn òfin mílẹ̀ kí n wà ó ní ṣé mo lẹ́nìkan tí mo lè lọ bá tí ń bọ̀ bá tí wọ́n fi fi ọlẹ̀ mo ní mi ò mọ̀ ó lóun ọ̀lọ́ bọ́ lọ́hùn àǹtí mi ló jókòó yẹn ìtàn bí mi lé nìyẹn mọ́ mi wá pè mí pé inú rùn níjọ́ kejì tó bá mi sọ̀rọ̀ ní alẹ́ ẹjọ́ tó bá mi sọ̀rọ̀ ó wá nínú rùn mo nínú rùn yín báwo ẹ dé dẹ́mọ̀ dẹ́rù bá kò sọ fún mi kóun sì kiri
ìgbà tó wà nínú rùn mo wá pe Bọ́lá àbúrò mi mo ní lọ wo mọ́ mi nínú ilé torí ẹ fi ìyá yẹn lẹ̀ ẹ ní tàsí olóde bí ìyá méjì ń bí yẹn sáré lọ ó lóun ti ń lọ àtọkọ òun ìgbà tó débẹ̀ ó gbé mọ́ mi ó ní kankan ò sí mọ́ mi pé àwọn ti lọ hospital mo ní mọ̀ mi ẹ̀dẹ̀ dẹ́rù bà mí wọ́n ní àwọn ti wà ókè èló lè oògùn tẹ́ ra wọ́n ní 20,000 mo sẹ́ndì owó yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ fi yókù sáko ẹ sáà ti ẹ wà pa mo wá ń retí kọ́ọ̀lù wọn ní àárọ̀ láàárọ̀ kùtù torí mo ń pè mí àdìsá ẹ̀yìn kìíní kan ó ní torí pé mo máa ń ṣe ó ní èmi nìkan ni ọmọ tí òun bí tí mo máa ń ṣe mọ́ mi ó ní àkọ́bí òun sọ pé ìyá Sunday ó ní ẹ̀gbọ́n mi tí òun bí lẹ́nu pé ìyá Sunday ọlábòrò mi gan ò ní pè òun ní mọ́ mi ó lè mi sọ pé mọ́ mi ó nínú wọn máa ń dùn tó bá ti wá pè mí láàárọ̀ àmọ̀ sí yẹ̀yẹ́ yẹn kò wá pè mí mo wá pe Bọ́lá pé mò ń pe mọ́ mi nọ́mbà rẹ̀ ọ̀lọ́ ó ní mọ́ mi àwọn òsùnmọ́jú pé hospital àwọn wà mọ́ mi ò sọ̀rọ̀ mọ́ mi ní ó fẹ́ rí mi ní ẹ gbé fóònù fún ó ní kò lè sọ̀rọ̀ mo ní ẹ gbé sí fídíò ẹ gbé fóònù fún dókítà yẹn dókítà nǹkan kan gbọdọ̀ ṣe mọ́ mi ó ní kò sí nǹkan kan tó ṣe wọ́n ó ní bí ìgbà tínú kankan yẹn lásán ni ó láwọn dẹ̀ lọ ṣe scan fún Ológbòmọ̀ṣọ́ ẹ gbé fóònù fún mọ́ mi kí n rójú ẹ̀ Bọ́lá wá gbé fóònù sí wọn lójú mo ní mọ́ mi ó ní ó ṣe báyìí mo ní ṣe bí torí tèmi ni ẹsẹ̀ nǹkan inú nǹkan yín tẹ̀ ń kanra mò ń bọ̀ nílé ńsìn ẹ̀yin dárayá ó ṣe báyìí ó ṣe báyìí wọ́n wá pe àkọ́bí wa àǹtí mi mo ní ṣé ẹ ti débẹ̀ wọ́n làwọn ti débẹ̀ wọn dókítà ni wọ́n gbé wọn lọ sí LAUTECH mo ń pè wọ́n ní 5 minutes níwájú ilé Ọlọ́run la wà yìí mo ń pè wọ́n ní ìṣẹ́jú márùn láti mọ́nítọ̀ ìyá mi ìgbà tí ó fi dé Ògbómọ̀ṣọ́ wọ́n làwọn ti kọjá àwọn ti fẹ́ wo Ògbómọ̀ṣọ́ báyìí ìgbà tó ń dógbómọ̀ṣọ́ tó ń wo LAUTECH lọ́kankan àbúrò mi pè mí ó ń sunkún mo ní kí ló ń ṣe ẹ́ tó mọ̀ ń ṣe bí gbogbo àwọn èkó gbé fóònù fún mọ́ mi kò sọ̀rọ̀ ń sàn sunkún gbé fẹ́ gbọ́n mi tán bí mi lé àǹtíṣẹ́l àgbàniwọ̀ kí ló ṣẹlẹ̀ ó ní mọ̀ mi ti kú mo ní àbẹ́ mọ tẹ́ ń ṣe wọ́n ń ta sọ̀rọ̀ kí lẹ́ ń ṣe gángan báyìí fún ẹ gbé fẹ́ àǹtálísì àgbàlagbà ni wọ́n kí ló ṣẹlẹ̀ ó ní mọ̀ mi kú mọ̀ mi ò lè kú báyìí ó dákú ni ẹ̀yẹ mọ̀ pé kẹ́ mọ̀ sáré lọ sọ́dọ̀ dókítà yẹn mọ̀ ń pè bọ̀dá wọ lákùlẹ́yìn toró ní dókítà bọ̀dá wa ní ẹni kìíní kan mọ̀ gbé wọn bọ̀ kíákíákíá pé mọ̀ mi ò lè kú kí n fọkàn balẹ̀ ọkàn mi dẹ̀ balẹ̀ wọ́n wá dọ́dọ̀ bọ̀dá yẹn ó ní Sunday mọ́ni yẹn ó ní ìyá rẹ̀ ti kú wọ́n á rí i pé Ọlọ́run ni mò ń pa yẹn wọ́n á fi mí lẹ̀ ìjọ kẹta ń bẹ̀ náà president yẹn náà ta lọ wọ́n á ní kí wọ́n lọ pè mí wá ó ní òun rí i pé ìyá mi kú òun rí nínú pépà ń sìn nílùú Bẹ̀nẹ̀ ń bí mo ní bẹ́ẹ̀ ni ó ló yọ Ọlọ́run ó ní màá máa rò pé ohun tóun ṣe ó dùn mí mo ní kò dùn mí torí pé kádàrá mi mo ní ẹ̀yin fúnra yín mọ̀ nílùú Bẹ̀nẹ̀ pé ẹ̀yin kọ́ lẹ mú mi èmi àti òun lájọ wà ń bẹ̀ mo dẹ̀ ń sọ fún un ìgbà tó ṣẹlẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ni mo kúrò ń bẹ̀ wájú Ọlọ́run mo wà yìí mo sọ fún òun pé láàrin àwọn ọlọ́pàá yìí mo lè lọ ń bì mo dẹ̀ lọ Ọlọ́run gbà fún mi bẹ́ẹ̀ wọ́n wá kánkọ́ọ̀fù sóun lọ́wọ́ múlẹ̀ wọ́n fi tàn mí mú padà ẹ̀yìn lè filẹ̀ mo pe òun pé wọ́n ti mú yàyọ́lẹ̀ ó ní mo padà lọ́bẹ̀ mo filẹ̀ o sọmọ pé ọmọ ọ̀rẹ́ kọ́wẹ́ ìlú èbó ní dẹ̀ ń gbé ìjọba lọ kú ọmọ nù lé o padà lọ́bẹ̀ lọ́ fara ẹ̀ kalẹ̀ wọ́n ló ń ṣe Yorùbá nìsàn mo dẹ̀ wọ́ọ̀nù ẹ ò gbọ́ ọ bẹ̀rẹ̀ sí pariwo mọ́ mi lórí fóònù ọ̀gbọ́dọ̀ fìrọ́pò lẹ́mbẹ̀ yẹn o padà lọ́bẹ̀ mo wá pe àwọn bàbá mi kí wọ́n ní kí n má lọ kí n má wọrí àwọn ìyẹn ju ẹ̀ òun pè mí gbọ́dọ̀ mọ́ lọ́bẹ̀ ṣé mo fi fọ ọmọbìnrin yẹn lẹ́mbẹ̀ yẹn ni mo dẹ̀ débẹ̀ mo ní ẹ tú àǹkọ́ èmi lẹ̀ ń wá wọ́n ṣe gàràgà mo ní ẹ farabalẹ̀ èmi lẹ̀ ń wá wọ́n làwọn ò lè tú torí pé òun làwọn fi tàn mí mú wọ́n tún wá dé mi mọ́ mi lọ́wọ́ wọ́n tún fi kàn kú kù ti ọwọ́ tiẹ̀ wọ́n gbé mi sínú ọkọ̀ mo wá ń sọ fóun mo ní àìmọ̀ ikú lè dé ẹ tọ́jú ìyá mi torí pé ọkùnrin ni mí tí o bá sọkùnrin lé mọ́ níjọ́ tí ń kú Ọlọ́run lọ́mọ ń fọ́ Ọlọ́run tó ní mi búra níjọ́ tí ń kú pásítọ̀ Ọlọ́run ló mọ̀ ọ́ kò fún ẹni kankan òun ni ò jẹ́ kẹ́rù bà mí láti wá pé mo fẹ́ wá sí níjọ́ tí ń kú Ọlọ́run ló mọ̀ tí o bá sọkùnrin lé mọ́ ọkùnrin ni mí gbogbo yìí tá à ń pẹ́rọ̀ sọ mò ń ro ti àwọn ìyàwó mi àtọmọ tí n bá mọ̀ pé màá ṣèjì gan mi ní bímọ ní fẹ́yàwó tí n bá níyàwó tí n bá lọ́mọ o lè gba eégún léjú kí n ta anybody láyà ṣùgbọ́n tí n bá fẹ́ jẹ́wọ́ aládìkún tán bí àwọn bàbá mi ṣe bí mi màá tún wá fa eléyọ̀ fabric wọ́n fabric mi pé àbórí ẹ̀ yìí ni ọ̀ wà ọmọ tó bí dàálẹ̀ ni kí ló ń ṣe ẹ̀
ẹ̀yin ní ẹ̀yin lẹ́wẹ́júlẹ̀ rú ń bá ẹjọ́ tí ń pọ̀ ọlọ́run lọ mọ́ ẹ jẹ́ ń bínú tán mo lọ́rẹ̀ kan bí tí mo ń fa bírèkì mi gan mi ní dárúkọ ẹ̀ ó máa ń kó bírèkì mi gan yóò ní gbogbo ohun tí n bá fẹ́ láyé ń pa owó kí n sọ fóun kò fọ́nbù fún mi rí tí n bá ní mo ní $100 million láàrin 10 minutes mo búra níwájú ilé ọlọ́mọ wa yóò wọnú àkáǹtì mi láti bí 15 years ago láti jọ wà kò fi mílẹ̀ tí mo ti ń sọ̀rọ̀ ọlọ́run ní fóun náà lẹ̀ ní orúkọ ìyá mi tó kú ń bí tẹ fẹ́ bá mi sin léni màá fún yín ní mọ́tò bọ́ọ̀sì kan ẹ ṣe ní ení ní orúkọ first wife mi tó dúró yìí ọmọ tó yọ̀ sí ọ̀rẹ́ mi kan ní orúkọ tiẹ̀ òun ò fún yín 500,000 nísinsìnyí ní orúkọ rọ́pò ń bí broda ọ̀rẹ́ mi yẹn tó jẹ́ ẹ̀gbọ́n wa òun náà ní òun ò fún yín 500,000 nísinsìnyí ó di mélòó ṣé mo pé ẹni mọ̀mọ́ mi ó máa ń sọ fún mi dáadáa ìyá mi ó fẹ́ràn mi gan èmi náà sì fẹ́ràn ẹ̀ ọlọ́run rí mi ọ̀sọ́rọ̀ tó máa ń sọ fún mi tí mi ń tẹ̀lé bàbá mi tó bí mi gangan akẹgbẹ́ adéyẹmọ adétúnjì ibà ẹ̀ lọ́nà ọ̀run òun máa ń kí mi láyà gan ni o ìgbà tí èmi àti ẹ̀ ń gbé Mọdákẹ́kẹ́ ọlọ́fọ̀run káwọn méjèèjì sìn wọ́n ti kú àwọn ti gbàgbé pé àwọn wálé ayé rí wọ́n ti lọ wọn ò dẹ̀ lè padà wá mọ́ wọ́n á di erùpẹ̀ dandan nìyẹn bíbélì ní erùpẹ̀ ní àwa a ó sì padà di kò sí agbára tá a ní láyé kò sí life champion current champion ló wà my people kò sí life champion gbogbo ohun tó o ní nípò àtọmọmọwé ni o mo gbé èbó bí wèrè ni o mo lè ṣègbà ni o wàá kú ni wàá di yẹ̀pẹ̀ tabawa rántí ọjọ́ tá a kú ẹ kẹrù ọlọ́mọ bà wá ká lè mọ jà fún àwọn mẹ̀kúnnù ká forúkọ rere sẹ́lẹ̀. mo tún wá ní ẹnìkan ń bí ó ti sanwó sínú àkáǹtì church ó dẹ̀ ni mo dárúkọ òun pé lórúkọ ìyá mi òun ti ju ẹrù sí àkáǹtì church. ọlọ́run jẹ́ kí ọmọ rírọ́ gbẹ̀yìn gbogbo wa ọlọ́run jẹ́ kẹ́mi ọmọ rírọ́ gbẹ̀yìn gbogbo wa nísìn mọ̀mọ́ ti gbàgbé pé òun wálé ayé rí ti pẹ́ ààbò mọ́lẹ̀ ọ̀tán nìyẹn tábà ti bòyá mọ́lẹ̀ tán lọ́ba parí làbá túká àbí ṣùgbọ́n lọ́wọ́n ò túká pẹ̀lú wa ìyẹn ni ká mọ fi sọ́kàn wa ló fi jẹ́ pé ó yẹ ká mọ jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ká mọ jà fẹ́tọ̀ ara tiwa nìkan gbogbo ohun tó ń kójọ yẹn ọ̀pá kúnjọ́ kan náà ni wọ́n wá bà dúkìá mi jẹ́ wọ́n jó gbogbo ilé mi wọ́n bà nǹkan jẹ́ wọ́n bà mọ́tò mi jẹ́ ṣebí ńgbà tí mo wálé ayé ni mo bá ní mọ́tò yẹn mo bá yàwó lé ayé mo bọ́ ọmọ ń bẹ̀ ni mo bá gbogbo dúkìá yẹn mo bá lé mo sọ fún ọ pé kí wọ́n lọ jó náà nígbà tí wọ́n kọ́ jó tà kọ́kọ́ ná ṣé mo bínú ni wọ́n ti kọ́kọ́ wá jó kan ná 17 rooms ló wà ń bẹ̀ kò jìnnà síra wọn mi ò tí mo fẹ́ bọ́lọ̀ ń jà ní ilé ayé ni mo bá àní kí n jàfẹ́tọ̀ àwọn fẹ̀kùnmẹ̀kúnnù kí n jàfẹ́tọ̀ ọ̀ràn mi kí rẹ̀ mi mọ̀ tán kórúkọ mi wà láéláé ìyẹn ṣe pàtàkì ẹ lọ ìjọba Nàìjíríà ẹ lọ jó lé yòókù ná tí n bá bínú kọ́lọ̀ ń béèrè lọ́wọ́ mi mi ní bínú àwọn ọmọ tí mo bí ń bẹ́ẹ̀ lu èbó ilé yẹn wọ́n mọ fi mi ṣe ẹ̀yẹ ni kékeré ni bàbá ilé ìkan bí mi pé mọ́tò yẹn kì í jẹ́ kó ọmọ gbé seré jáde pé bàbá ikọ́ mọ́tò yẹn ká mọ fi seré lọ skul kílẹ̀ ń kó kiri gan mọ́tò tó máa di pàǹkárà orúkọ rere sàn ju bíbélì àti abẹ́wúrà àti ẹ jẹ́ ká ní orúkọ rere ká ní orúkọ rere gbogbo ẹ̀yin ọmọ ọ̀dọ́ tá a jọ ń káàkiri ọ̀dọ́jọ́ ni wá ẹ mọ̀ jẹ́ kí a fi àyè gba Fúlàní lórí ilẹ̀ àwọn bàbá wa ẹ mọ̀ jẹ́ ká bú ọba mọ́ ẹ mọ̀ jẹ́ ká bú jòyè mọ́ nígbà tá a la fẹ́ jà fún àwọn ọ̀rẹ́ wa táwa ń kọ́kọ́ ń bú ọba tá à ń bú jòyè èmi náà ṣe bẹ́ẹ̀ rí bọ́mọ pẹ́rẹ́ àmì padà ẹ mọ̀ jẹ́ ká bú àgbààgbà kankan mọ́ ẹ mọ̀ bolóṣèlú kankan àwọn Fúlàní ti ń bá wa jà gan ńjọ́ ti wà ń jọba Yorùbá ò bínú rí torí pé mugun ni wá àfẹ́sí wọn rí àwọn bàbá nìkan làwọn máa ń fèsì ẹ jẹ́ ká stop ẹ̀ ṣé Yorùbá ló wá rẹ pé kí wọ́n lọ pa mí nínú ilé ni ebi Buhari ni Yorùbá mi ló gbìjà mi lọ́dọ̀ Buhari náà wọn ò dá sí náà ẹ̀rù kálukú ń bẹ̀rù wọn ò lè sọ̀rọ̀ ọba ò lè sọ ìjòyè lè sọ nígbà náà èmi àti Kánú la dìde Kánú dìde lẹ̀ Ìgbò èmi dìde ní ilẹ̀ Yorùbá mo sọ pé wọ́n Nàìjíríà ò lè ṣe kíni o kò lè wọ́ orí ìyà tí Fúlàní ń jẹ wá náà láti wà àwọn ò tí ì stop Fúlàní ló ń kọ̀ǹtró ìjọba Nàìjíríà ẹ jẹ́ ká ronú ẹ má jẹ́ ká bá àwọn bàbá jà mọ́ ẹ má jẹ́ á bú wọn mọ́ ẹ má jẹ́ á ṣe wọ́n ra wọn ara pẹ̀lú wọn àwọn àgbà tó bá jó lóṣèlú
tá a bá fẹ́ kọ́ wọn rẹ̀ wá lọ́wọ́ á gbé wọn mọ́ra á gbé wọn mọ́ra ni à ní bú wọn mọ́ tó ti yé yín wá yẹn so ọlọ́run ò jẹ́ kí ẹ̀mí gbogbo wa gùn ẹ ṣé mo dúpẹ́ pásítọ̀ ẹ ṣé but èmi náà kọ́ mọ́dà bẹ́ẹ̀ ni pé èmi náà ò fi nǹkan kan lẹ̀ àwọn ọ̀rẹ́ mi nìkan náà kàn fowó lẹ̀ fún mi ní 100,000 naira ń bẹ̀ yẹn kí mi náà fi ohun tó bá ká ẹ̀ fi kún owó búlọ́ọ̀kù àwọn ìjọba Nàìjíríà wọ́n ti àkáǹtì mi ẹ̀yin gbogbo iná ẹ̀lẹ́mọ̀ bẹ́ẹ̀ wọ́n sì bà gbogbo dúkìá mi jẹ́ èmi ò wá bínú yẹn torí pé Ọlọ́run ló ní gbogbo nǹkan yẹn ẹ bá wọn fún mi lówó wọ̀nyí gbogbo tí mò ń ná ń bí àwọn ọmọ òkè ògùn àwọn ọmọ ńláńlá náà ṣe bó ṣe wù àwọn ọmọ Yorùbá káàkiri diaspora mo kí gbogbo yín ilé dárúkọ yẹn tán ń bí báyìí láti Amẹ́ríkà láti London wọ́n gbá káàkiri wọ́n dẹ̀ dúró tì mí pé yà ò gbọ́dọ̀ jẹ mí àwọn náà náwó lé mi lórí tí mo fi jáde nínú ẹ̀wọ̀n tí wọ́n gbé mi sí Bẹ̀nẹ̀ wọn ò stọ́ọ̀pù ná owó yẹn gbogbo náwó òkú ìyá mi wọ́n ní mọ́ mi ò ní mì tábà ti bo mọ̀mọ́ mọ́lẹ̀ tán ń bí ẹ̀rẹ̀ pàdánù ń bí mọ̀lú tí wọ́n pa fáwọn náwó fẹ́ ń bàdàn mọ̀lú táwọn yẹn rà lẹ́ńbẹ̀ lé ní 12 tí kálukọ́ jẹ lọ́la tá a mú ẹ mọ̀jẹ̀ àṣejẹ̀gbọ̀n mọ̀jẹ̀ àdàlúrú a lè gba ẹ̀tọ́ wa láì ṣèjẹ̀gbọ̀n a lè gba ẹ̀tọ́ wa láì yìnbọn a lè gba ẹ̀tọ́ wa láì dàlúrú gbogbo protest mo ṣe ní ìlú Nàìjíríà mi ò rí ibi tí mo ti ẹnìkan lè sọ pé mo pààyàn tàbí mo jó nǹkan náà tàbí mo bà nǹkan jẹ́ mo lọ písù torí pé olówó lèmi náà tí ò bá sólówó lára ń dì mọ́ gbogbo nǹkan tó lọ́n fún yẹn lọ́lọ́run fún mi mi ṣe tálákà tó tẹ́ pé mo dìde fún jà Yorùbá big man ni mi àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi tó súnmọ́ mi tó ní owó ní kí ni mo wá lọ bẹ̀ pé sọ́wọ́ lè mi mò ń fẹ́ ni kí n sọ yìí tí mo fẹ́ mo ní ìsọ̀rọ̀ owó àní ọ̀rọ̀ ìran mi ni mò ń sọ kí n wọ Ìgbòho kí n gbéra kí n pé mò ń lọ ọ̀dọ̀ ọba Ìgbòho mò ń lọ ọ̀dọ̀ oníbodè of Ìgbòho kí n kójó wọlé kọ́kàn mi balẹ̀ kí n dá wa mọ́tò kí n mọ́ rìn bọ̀ kí Fúlàní mọ́ da mi dúró títì kí n délé kí bàbá sọ pé kí n gbé tírélà sùn kí n mọ́ gbé lọ àwọn bàbá wo lè lóko mọ́ wọn ò lè lóńdò Fúlàní wa ní iṣu Àbújá ló dùn jù sẹ́kùn ti ya wèrè ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká ti àwọn bàbá wa lẹ́yìn ká dá security ti wa lẹ̀ ká sọ fún wọn kí wọ́n bá wa fọwọ́ tì í ká lé wọn kó nu oko wa ẹ ṣé mo dúpẹ́ Jésù Olúwa wa. Praise the Lord. Bàbá kábíyèsí yóò wù mí bàbá ń bòde adé ó pẹ́ lórí mo mọ̀ pé gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n wá náà ẹni pàtàkì ni wọ́n bàbá ṣé gàngàn tilẹ̀ gàngàn máa ké sí ẹ̀yìn náà bóyá bàbá oníbodè mo fẹ́ fún àwa lọ́balọ́ba láàrin ìṣẹ́jú méjì pé káwa náà kí àwọn yẹn ká sì dúpẹ́ gbogbo àwọn lọ́balọ́ba náà ni màá fàyè gbà but bàbá oníbodè tó jẹ́ olùgbàlejò àwọn ni wọ́n síwájú. Mo kí Ọlọ́run ọba tó tó kí mo kí ẹ̀yin Yorùbá nation ẹ kú àdúrótì o ẹ ní àṣeyọrí o mo wá kí ẹ̀yin lọ́balọ́ba Olúpòtì of Ìpòtì Èkìtì mo kí Alára aṣojú Alára mo kí Kárìgbò ti Ìjẹ̀bú Rẹ́mọ mo sì kí Aṣígàngàn ṣé aṣojú Aṣígàngàn ló wà ní Aṣígàngàn gangan aṣojú ni ẹ kú àmójúbà ọba tuntun àsìkò rẹ̀ ó tura o mo kí ẹ̀yin ìjọ Ọlọ́run ẹ ṣé orí wa lókun ni ẹ ń bá wa fa mo kí ẹ̀yin ìjòyè gbogbo tí ẹ wà ń bí ọ̀rọ̀ àbẹ̀ ń pé mò ń wo àwọn aṣojú Onígbòho náà níbẹ̀ yẹn
ẹ kú dìde ìfẹ́ tó wà láàrin wa kò ní bàjẹ́ o gbogbo àwọn aṣojú tí mi ò tún rí tí wọ́n wà ń bíbà yẹ dákun ẹ má bínú mo kí gbogbo wa o Sunday okú ẹ̀yìn mọ̀mọ́ rẹ okú ẹ̀yìn mọ̀mọ́ rẹ o ti ṣe bí ọmọ ṣe ṣe Ọlọ́run ọba yóò forí jì mọ̀mọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá èmi mo lòkù mi ẹ rí i pé mo máa ń sọ ní gbogbo ìgbà tó bá jẹ́ pé ìyá Sunday jọkùnrin ni òun ló yẹ kó wà ní ààyè tí mo wà yìí nítorí bàbá tó bí ìyá Sunday àti bàbá mi tẹ̀gbọ́n-tàbúrò gédégbé ni wọ́n ìyá Sunday ni Aníkúlápó tí ẹ̀ ń pè mí yìí ìyá Sunday la Aníkúlápó mo wá dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run wípé ìyá yẹn ọ̀gbẹ̀yìn Sunday ìyá tó mọ àti wáyé rẹ̀ kò mọ àti lọ Sunday ọpẹ́ ló yẹ ká dá ẹni tó bá wà ní agbègbè Ìbàdàn níjọ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ yọ mọ̀ pé Ọlọ́run ọba òun nìkan ni ọba tí sọ ẹ̀dá Ọlọ́run ló sọ Sunday ńjọ́ yẹn ló sì yọ Sunday àwọn sọ́jà tí wọ́n sọ̀rọ̀ àǹdí ilé láti bí ìlàjì máìlì sí ilé ọ̀dọ̀ rẹ̀ kò lóǹkà gbogbo àná la mọ̀ kí Ọlọ́run kó bá kẹ́ àwọn tí ẹ̀mí wọn bọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà kọ́lọ́run wá ṣe ìdápadà ohun tó ó bàjẹ́ nínú ilé Sunday gbogbo àkólọ rẹ̀ kọ́lọ́run bá dá padà èyí tí a ń ṣe lénìí wọ́n ní àfẹ́ ni ọmọ bá sin ló bímọ ọmọ láyọ̀lé Sunday òkú oríire o Sunday òkú oríire o akẹ́ ọgbẹ̀yìn mọ̀mọ́ rẹ ọmọ alálùbáríkà ọmọ ọ̀dùnnú yọ gbẹ̀yìn wọ náà o yọ gbẹ̀yìn wọ náà o gbogbo ẹ̀yin tẹ́ wá síbí lónìí àti lọ́nà jíjìn ni àti nítòsí ni ẹ̀yin tẹ́ wá láti ìlú èbó gbogbo tẹ́ wá fi ìfẹ́ hàn sí Sunday ọmọ wa Ọlọ́run ọba aláàánú yóò jẹ́ kẹ́ bálé láyọ̀ o a ò ní fi ọjọ́ èní ìtàn burúkú lágbára Ọlọ́run ìtàn rere la fi pa o gbogbo ibi tí ẹ tún ti ṣe ayẹyẹ láti bá Sunday dúró nítorí mo mọ̀ àwọn arábàdàn nígbà kí kó wálé báyẹn kó mọ̀ sí ayẹyẹ lọ́dọ̀ àwọn gbogbo ibi tẹ́ ṣe Ọlọ́run á dúró tì yín ẹni tọ́jọ́ rẹ ọjọ́ ọkú rẹ ti pé Ọlọ́run ní jẹ́ kó lè attend ní agbára Ọlọ́run ò ní fi kú mọ̀mọ́ rẹ sọ ọ́ lẹ́nu kò ní fi sọ ọ́ lórúkọ ìbànújẹ́ mo kí yín o mo wá kí.
odò dídáná. Pẹ̀lú ọwọ́ ní ẹlẹ́bà odò tó ń sọ lẹ́bà ìtẹ́ náà. Kí ni màá fi sọ́rẹ́ rẹ̀ Olúwa? Ọba ògo. ọjọ́ lọ ayé wa ọjọ́ ti lọ. Kí ni màá fi sọ́rẹ́ rẹ̀ Olúwa? Ọba ògo. Kí ni màá fi sọ́rẹ́ rẹ̀ Olúwa? Ọba ògo. Nítorí pé ìwọ tó tọ́ ní ìwọ àlẹ́ ìwọ lọ́kọ̀ lọ́gbọ́n. Ọjọ́ kò mọ̀ báyọ̀ fẹ́rẹ̀ bí kò máa yọ wọ́n mọ́wọ́. Àtìgbà yìí ni mo ti rí rọ́gò rẹ̀ nínú ayé mi. Májọ́ máa yọ̀ máa rẹ́ bàbà fún ọ. Ọba ògo. ẹ jẹ́ ká máa tọ́jú ayé wa o. ẹ jẹ́ ká máa tọ́jú ayé wa. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Ẹ má ṣe o, ẹ má ṣe o. Elédùmarè, 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 Elédùmarè. Ọba mímọ́, ọba mímọ́, ọba mímọ́, ọba mímọ́, ọba ògo, ọba ògo. Àwa náà rè o, ọmọ ọba o. Àwa náà rè o, ọmọ ọba. praise the Lord. àwọn làwọn tí wọ́n wà níta bẹ́ẹ̀ o tí wọ́n wà lóde wọ́n fẹ́ jó wọlé o ọ̀yá àwọn kan tí ṣẹ̀ṣẹ̀ ń wọlé bọ̀ ní ẹgbẹ́ akọrin ní pápápá Gbogbo ọlá, gbogbo ògo, gbogbo ọpẹ́, gbogbo ẹ̀yẹ sí Ọlọ́run àpèdáhùn ẹ ṣé òye. Gbogbo ọlá, gbogbo ògo, gbogbo ọpẹ́, gbogbo ẹ̀yẹ sí Ọlọ́run àpèdáhùn ẹ ṣé òye. Gbogbo ọlá sọlọ́run tàwa. Gbogbo ọpẹ́ ò ṣàdédà wa sí Ọlọ́run àpèdáhùn ẹ ṣé òye. Gbogbo ọlá, gbogbo ògo, gbogbo ọpẹ́, gbogbo ẹ̀yẹ sí Ọlọ́run àpèdáhùn ẹ ṣé òye. orúkọ Jésù agbára ńlá tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Àmín. Ọlọ́run ayérayé agbé yín ga yìnyín lógo àṣẹ yín lọ́ba torí ẹ jẹ́ kí àkókò yìí ó kò láyọ̀ Olúwa gba ọpẹ́ wa ayérayé ọrẹ náà la mú wá síwájú yín yìí àpótí owó yẹn ti jáde ìdìbàjẹ́ má jẹ́ kó wọ̀ Ọlọ́run alágbára Olúwa ẹ tẹ̀ wá síwájú Ọlọ́run ẹ̀mí mímọ́ àfijọ́ yìí lé yín lọ́wọ́ o nígbà tí wọ́n bá jókòó láti lo owó yẹn jẹ́ wọ́n lò fún ìgbélékè orúkọ mímọ́ yín oore ọ̀fẹ́ yín jẹ́ kó pọ̀ sí nínú ayé wa àfàwọn ọmọ olóòkú lé yín lọ́wọ́ ni wọ́n jáde láti lọ yọ̀ ayọ̀ wọn má jẹ́ ó pàdé ìbànújẹ́ ìjọ yìí má jẹ́ ó dàrú ilé ẹnìkọ̀ọ̀kan wa má jẹ́ ó bàjẹ́ okòwò wa má jẹ́ ó dàrú oore ọ̀fẹ́ yín jẹ́ kó pọ̀ sí nínú ayé wa ògo ni forúkọ mímọ́ yín Jésù Olúwa wa. Praise the Lord. Praise the Lord. Ó tó àkókò ìkíni àti ìfinihàn láì nígbà wá ní àkókò.
Gbogbo wa ni a kí ní orúkọ Kristi tí ó ṣe iyebíye jùlọ. Èyí ni ìjọ Zion Baptist Church. Èyí tí a ń pè ní gbọ̀ngàn ìyànjú tí ó kalẹ̀ sí Mòdékè ní ìlú Igboho níbí. Láì ní dènà pẹnu, màá sáré kí àwọn bàbá wa. Wọ́n ti kí wa lẹ́ẹ̀kan. Bọ̀ lórúkọ ìjọ ká tún fi mímọ rírì wíwà láàrin wa hàn. Òun la ó ṣe ṣe yìí. Màá bẹ̀rẹ̀ látòrí bàbá wa. Èyí tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Bàbá wa His Royal Majesty Ọba Abdulrasheed Adétóyèsé Aníkúlápó Jayé Ọládìtọ́ di ọ̀nà oníbodè of Igboho. Ẹ ṣé kábíyèsí o. Kẹ́mi Ọláògùn bàbá. Mo kí gbogbo àwa ìjòyè bàbá wa ọ̀nà oníbodè. Ẹ jẹ́ ká dìde ká ké hallelujah. Bákan náà gbogbo àwa olóyè ìlú tí a bá bàbá wa kábíyèsí wa, ẹ jẹ́ ká dìde ká ké hallelujah. Praise the Lord. Bákan náà màá sáré pé gbogbo àwọn ìjòyè bàbá wa His Royal Majesty Ọba John Bọ́lárìnwá Olúbíyí III, the Onígbòho of Igboho land. Ibi tí a wà, ẹ jẹ́ ká dìde ká ké hallelujah. Ẹ bá wa kí kábíyèsí láàfin, àmọ̀rírì wíwá yín. Bákan náà Ọba Olúpòtì of Ìpòtì Èkìtì. Ẹ ké hallelujah. Kẹ́mi Ọláògùn bàbá o. Ọba Olú Ìbàdàn of Ọ̀kà Àkókó. A fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yín. Àmọ̀rírì wíwá láàrin yín. Ọba Sígẹ̀dò of Ìgẹ̀dò land. Kábíyèsí o. Bákan náà àmọ̀rírì wíwá Princess Dúpẹ́ Kòsọ́kọ́ King. Ibi tí ẹ bá wà ẹ ké hallelujah. Prince Nuru Banjo Akarigbo, the representative of Babawa Akarigbo of Remoland. Kábíyèsí o, Kẹ́mi Ọláògùn o. Bákan náà kí màmá wa Alihaja Silifat Abiola Pella. Akíyín màmá. Àlàáfíà ara yóò máa jẹ́ fún yín. Bákan náà kí bàbá wa Ààrẹ Almaroof from USA. Ààrẹ Almaroof from USA, wọ́n ní wọ́n ti lọ. Alihaja Queen Ara. Alihaja Queen Ara. Alihaj Gani Alágbàlá from USA. Àmọ̀rírì wíwá yín. Olóyè Sunday Adéníran Jésù ń bọ̀. Ẹ dìde ẹ ké hallelujah. Gbogbo àwa Oòduà in diaspora ẹ ké hallelujah. Gbogbo àwa àpapọ̀ akíkanjú ọmọ Yorùbá tá a wà ń bí hallelujah. All media crew, praise the Lord. Friends, gbogbo àwa tí a jẹ́ ọ̀rẹ́ àwọn ọmọ olóòkú, bẹ̀rẹ̀ láti orí bàbá wa olóyè Májàsọ́lá, ẹ jẹ́ ká dìde ká ké hallelujah. Gbogbo ìdílé Aládìkún lápapọ̀ ẹ ké hallelujah. Gbogbo ìdílé Aníkúlápó lápapọ̀ ẹ ké hallelujah. Òkè Igboho Baptist Church, praise the Lord. Gbogbo wa pátá tí a wà níbí la mọ rírì wa. Bóyá wa tí a dárúkọ tàbá wa tá ò dárúkọ. A gbàdúrà pé láyọ̀ àti àlàáfíà la ó bá wa lórúkọ Jésù. A ó gbẹ̀yìn àwọn arúgbó wa o. Ó tó àkókò báyìí láti fi àwọn tí Ọlọ́run ti ń lò lórí òkè yìí láti òwúrọ̀ láti fi wọ́n hàn wá. Màmá wa Híbi Adédèjì. Hallelujah. Mrs. R. Adesola. Mr. Kunle Alabi. Mr. Leke Asadapo. Màmá wa M.A. Adelakun. Àwọn ni aya oníwàásù àti Ọlọ́run lò lórí òkè yìí. Bàbá wa Reverend Dr. Matthew Adéẹniọlá from Òkè Igboho Baptist Church. Wọ́n ti lọ. Àwọn ni wọ́n gbàdúrà pàtàkì fún gbogbo ìdílé lẹ́ẹ̀kan. Then ẹni tí Ọlọ́run ti ń lò lórí òkè yìí. Àwọn náà ni bàbá wa oníwàásù Rẹ̀mí Adélakùn. Dàlọ́. Àwọn ni wọ́n ti wàásù fún wa lẹ́ẹ̀kan yẹn. A kí gbogbo wa ní orúkọ Kristi tó ṣe iyebíye jùlọ. Ìfẹ́ èyí tí a ní sí bàbá wa Májàsọ́lá àti gbogbo àwọn ọmọ olóògbé. Ìfẹ́ náà kò ní bàjẹ́ lórúkọ Jésù. Orúkọ èmi tí mo ti ń ṣe àfihàn òun ni Rẹ̀mí Adéyínká akọ̀wé ìjọ. Praise the Lord. Ọ̀rọ̀ ìdúpẹ́ ló kàn báyìí. Ọ̀rọ̀ ìdúpẹ́.
Màmá wa Alice Fatola ẹ máa bọ̀. Màmá Alice Fatola ẹ wá dúpẹ́. Ọmọ ìgbàlà ẹ̀kẹ́ hallelujah. Ẹni tó bá mọ rírì Ọlọ́run nínú ayé rẹ̀ kó bá mi ké hallelujah. Ọpẹ́ mi àkọ́kọ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba. Ọba adẹ́dà, ọba àṣẹ̀dá. Ọba tó ní kí ọjọ́ òní kó ṣeéṣe fún wa. Kì í ṣagbára wa, kì í ṣe mímọ̀ ṣe wa. Oore ọ̀fẹ́ la rí gbà á. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Mo gbẹnu gbogbo àwọn àbúrò mi sọ̀rọ̀ níwájú Ọlọ́run alààyè lónìí nítorí pé láti ọjọ́ tí màmá wa ti pẹ̀yìndà ìṣẹ̀lẹ̀ bí ò ṣẹlẹ̀ sẹ́ni kankan nínú wa. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run torí pé màmá wa sọ Ọlọ́run fi àṣẹ sí ó ní ọmọ kẹ́kọ̀ọ́ ní ṣáájú òun lọ. Ọlọ́run sì gbà bẹ́ẹ̀ ó ní ẹ̀yin lẹ́kẹ̀yẹ òun ẹ máa gbé òun jó ẹ máa jó ẹ máa jó ẹ máa jó tẹ̀lé òkú òun. Kò sí ọmọ tí ó ṣáájú òun lọ. Ọlọ́run sì fi àṣẹ sí. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ọpẹ́ mi kejì ó lọ sí ọ̀dọ̀ àwọn bàbá mi nínú Olúwa. Bàbá mi pàtàkì mo fi ń ṣe pọ́ńtà fún gbogbo àwọn bàbá yòókù. Ẹ pẹ́ fún wa. Ẹ̀mí yín ó gùn. Iṣẹ́ ìránṣẹ́ yín ò ní díbàjẹ́. Ẹ ò ní dídàkudà. Ẹ ní parẹ́ máyé. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí ilé Aníkúlápó. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi. Bàbá mi kábíyèsí o. Kábíyèsí oníbodè. Mo dúpẹ́ lọ́wọ́ yín o àti gbogbo ìdílé Aníkúlápó pátá. A dúpẹ́ o. Ọlọ́run Elédùmarè yóò bá a dúpẹ́ fún yín o. Mo gbàdúrà lórúkọ Jésù ẹ̀mí ọlágùn o. Ẹ̀mí yín ó gùn lágbára Ọlọ́run. Ọ̀pá àṣẹ ò ní kán mọ́ yín lọ́wọ́ o. Ìrùkẹ̀rẹ̀ yín yóò dòkìní o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìdílé Aládìkún pátá ní ìdílé bàbá mi Àkẹ̀gbé Adétúnjí Adéyẹmọ. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ọlọ́run Elédùmarè yóò wà pẹ̀lú gbogbo yín o. Yóò darapọ̀ mọ́ràn ajé ẹnì kọ̀ọ̀kan wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èjìká tí ò aṣọ bọ́ lọ́rùn wa káàkiri gbogbo àgbáláyé níbikíbi tẹ́ ti wá. Ìgbà tẹ́ bá padà ẹ ra àánú ìrìn àjò gbà. Ọlọ́run Elédùmarè tó sọ yín débí yóò sọ yín padà láyé àtàlàáfíà. Ẹ sì ní sìnrìn lórúkọ Jésù. Wàá dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo ẹ̀yin tẹ́ fi lé yín lẹ̀ nítorí wa tẹ́ wò wá pa kéré tá a sì tóbi níwájú yín. Ọlọ́run Elédùmarè yóò bá wa sẹ́yìn lẹ́sẹ̀ rere o. A ò ní fi irú eléyìí gbà o. Ire làwa ní ó wá fi san fún yín bí ilé sísí bí ìgbéyàwó fọmọ iná ẹ̀ la ó fi san fún yín lágbára Ọlọ́run. Mo kí ẹbí mo kí ara mo kí ọ̀rẹ́. Ọlọ́run ó bá mi dúpẹ́ fún yín o. Àdélébáre àrìnàkóre àkòyà ibi lórúkọ Jésù. I thank you all. It shall be well with you all. In Jesus' name. Praise the Lord. Ẹ jọ̀wọ́ mo fẹ́ rọ̀ wá báyìí láti fẹ́ ṣe ní kété tí mo bá ti gbàdúrà torí ọ̀fẹ́ tán níbí. Ẹ jẹ́ ká fàyè sílẹ̀ fún àwọn undertaker. Ẹ dákun ẹ jẹ́ ká súnmọ́ tòsí. Ẹ jẹ́ ká fàyè sílẹ̀ kí wọ́n bá gbé òkú jáde. Lẹ́yìn náà àwa tí a wà lórí òkè á tẹ̀lé wọn. Ẹ jẹ́ fàyè sílẹ̀ fún gbogbo àwọn lọ́balọ́ba wa àti àwọn ọmọ olókun. Nígbà náà là yóò tù sí sílẹ̀ fún àwa tó kù. Ọlọ́run a dúpẹ́ fún ìbẹ̀rẹ̀ fún àárín gbogbo àti ìparí. Ẹ gbà ọpẹ́ wa. A sọ wípé ebi yìí lẹ ràn wá lọ́wọ́ dé àtìlẹ́yìn yín là ń tún béèrè fún Olúwa túbọ̀ tì wá lẹ́yìn. À ń padà lọ sí ilé olúkúlùkù sí ibi tó ti jáde. Bàbá agbàdúrà ibi májò pàdé wa lọ́nà o. Ìdààmú kéré ó pọ̀ májò jẹ́ ìpín wa. Ààbò yín lónìí ẹ jẹ́ kó dájú lórí wa. Orí ọ̀fẹ́ yín lónìí ẹ jẹ́ kó gbé wa ró. Àlàáfíà yín lónìí kó má fi àyè wa sílẹ̀. A dúpẹ́ nítorí pé ti gbọ́. Ògo ni fún orúkọ yín. Gbàdúrà yìí lórúkọ Jésù Olúwa wa. Jẹ́ kí orí ọ̀fẹ́ ti bàbá tọmọ tẹ̀mí mímọ́ kó pa ẹnìkọ̀ọ̀kan wa mọ́ kó sì máa bá wa gbé láti wákàtí àdúrà yìí lọ àti sí títí láéláé. Àmín 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 lórúkọ Jésù. Kwaya. Hallelujah. Ẹ jẹ́ ká wá sí page 8. Máa sùn lọ olùfẹ́.
òré